Ìtàn kan ló ṣẹlẹ̀ ní ìlú Ìgbàmọ̀. Àti ẹ̀ tilẹ̀ kọ́kọ́ rò pé ibi tí wọ́n ti ń mu ẹmu bóyá ọ̀rọ̀ ọ̀mùtí lásán ni. Ọ̀rọ̀ náà ti dé wájú kábíyèsí ọba aláyé o, nípa ọkùnrin kan tó pé òun yóò kú fún ọjọ́ mẹ́ta, òun ó sì jí padà láì ṣe Jésù Kristi Olúwa wa. Ṣé mọ̀ wípé tọmọdé bá peku nígbó yóò dàjẹ́, tó bá pààrọ̀ gidigba yóò dàjẹ́, tí baálé ilé bá pa àrọ̀ gidigba ẹ̀sà yóò gbé lọ fún fámìlì rẹ̀ nílé, ibẹ̀ ni wọ́n ti pín. Ọ̀rọ̀ yìí òun ni Ògúndá dá kalẹ̀. Arákùnrin tí à ń pè ní Ògúndá yìí, ọkùnrin Ògún, ó mọ Ògún a sì máa gùn. Ṣùgbọ́n ìgbẹ̀yìn alágbára wa ń kọ́, ẹ máa bá mi ká lọ. Nígbà tí ọba aláyé gbọ́ sí ọ̀rọ̀ yìí tó pé òun ó kú ní ọjọ́ kẹta, òun sì jí níbi tí ògùn òun lè dé. Torógùn náà la fi ń pè ní Ògún. Arákùnrin yìí ṣe bẹ́ẹ̀, ó gbé omi alálẹ̀ mu, ó mu ó kú lóòótọ́. Ọjọ́ tí ó máa jí dìde, kábíyèsí náà, ọkùnrin fitafita, ó jà wípé kí Ògúndá má lè dìde, àti wípé kí ojú má bàa ti kábíyèsí, nítorí pé kábíyèsí ti fi ọ̀rọ̀ lélẹ̀ gẹ́gẹ́ bí àdéhùn pé tí Ògúndá bá lè jí ní ọjọ́ kẹta bó ṣe sọ, òun ò fi àpèrè bàbá òun sílẹ̀ fún Ògúndá. Inú Ògúndá dùn, ó túbọ̀ tẹra mọ́ iṣẹ́ ọwọ́ rẹ̀. Ṣe ni kábíyèsí náà múra sí iṣẹ́ ọwọ́ tiwọn. Wọ́n ní kókùnrin tàtọ̀rìn kóbìnrin tàtọ̀rìn, ẹnìkan ò lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. Nígbà tí ó yá, ọkùnrin yìí mà jí, ọpẹ́lọpẹ́ ìyàwó rẹ̀. Wọ́n ti ṣèwádìí agbára rẹ̀. Òjò kò gbọ́dọ̀ kánlẹ̀, bẹ́ẹ̀ ni yẹ̀pẹ̀ ò gbọ́dọ̀ kán lára, ìyẹn bí ìlẹ̀pa, títí tí ó fi jí. Nígbà tí kábíyèsí rán òjò, ìyàwó Ògúndá òun ló fẹ́ òjò yìí dànù. Níwọ̀n ìgbà agbára tóun náà mọ̀, àti ọ̀rẹ́ Ògúndá tí a mọ̀ sí Pànàdà, òun náà oníṣègùn ni. Níbo ni Ògúndá ti wá rí agbára rẹ̀ tó lò gan-an? Ṣebí nígbà tí wọ́n wà ní kékeré, bàbá wọn òun ló ṣiṣẹ́ agbára yìí fún wọn. Ó sì gbìyànjú láti rí i pé òun ró ẹ̀gbọ́n lágbára ju àbúrò lọ, ṣùgbọ́n nípa ọ̀kánjúà àti ìfẹ́ àfẹ́ jù ti ìyá, èyí yóò jẹ́ ẹ̀kọ́ fún gbogbo abiyamọ pátá. Ẹ mọ̀ sí jẹ́ ká sojú ìṣáájú, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká sà á bó bá ṣe yẹ ká ṣe é, kó lè bá a rí bó ṣe yẹ kó rí. Òun ló ṣokùnfà agbára tán gbé fún Ògúndá nígbà tí ó yẹ kí ìyá fún ní àádùn méjì, kó sì fún ẹ̀gbọ́n ní mẹ́ta. Ó bá pààrọ̀ rẹ̀. Èyí wá jẹ́ kí ògùn yìí kó ju ọjọ́ orí Ògúndá lọ. Ògùn á sì máa gùn lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n èyí ẹ̀gbọ́n tó jẹ́ Sányẹ̀rì, oníṣègùn ni, ó sì fi agbára tá a gbé fún un, ó fi ṣe ìwòsàn fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Ó sì tún gba ẹ̀mí àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí náà là. Níbẹ̀ náà ni òun àti àbúrò rẹ̀ tó ti sọnù lọ́jọ́ tó ti pẹ́, wọ́n ti ṣalábàápàdé ara wọn. Nígbà tí Ògúndá gbìyànjú àti sa ògùn padà sí ẹni tí ó dá ìtọ̀ tó fi kan ọmọ rẹ̀, àkèré onítọ̀ yẹ̀rìyẹ̀rì tó fi kan ọmọ Ògúndá, níbẹ̀ ni wọ́n ti pàdé, tí wọ́n sì pinnu wípé àwọn ò wára wọn lọ. Ṣùgbọ́n àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀, Ọlọ́run máa mú alágbára níbi tí Ògúndá, níbi tí inú rẹ̀ ti dùn jù wípé òun rẹ́yìn àwọn ọ̀tá òun. Kábíyèsí rán Ṣìgìdì láti lọ pa Ògúndá, ṣùgbọ́n Ògúndá dá Ṣìgìdì náà padà. Ṣìgìdì yìí kì í sì jáde láìṣe wípé ó mú ẹ̀jẹ̀. Bí ó ṣe lọ mú ẹ̀jẹ̀ kábíyèsí nìyí. Ẹ jọ̀ọ́, ṣé ẹ̀bi Ògúndá wá ni? Wọ́n ní mélòó ni Ògúndá tó tún pé ògùn tòun dá sí méjì. Ẹ jọ̀ọ́, ẹ bá mi subscribe, kẹ́ bá mi like ẹ̀. Níbi lẹ́tì máa gbọ́ àwọn ìkànnì. Móvì yìí ó jẹ́ ohun tí ẹ lè wò pẹ̀lú àwọn ọmọdé àti àwọn mọ̀lẹ́bí yín, tó jẹ́ àgbéléwò sinimá. Ògúndá ló ti di òkúta yìí ó ní ìrẹ̀yìn ọ̀rẹ́yìn. Òkúta tí kò lè padà di ènìyàn mọ́. Ó wá di ohun tí àwọn olóòṣà yóò máa bọ̀